Àwọn ìròyìn kan jáde láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ arábìnrin kan tí ìròyìn ń gbé jáde pé ó ní òun fẹ́ kí ọkùnrin bíi 100 kábọ̀ ní àjọṣepọ̀ lọ́jọ́ kan ṣoṣo. Nígbà tí mo gbọ́ ròyìn yẹn ó ṣe mí ní kàyéfì. Àwọn ìròyìn kan tiẹ̀ sọ pé iṣẹ́ tí ọmọbìnrin yìí yàn láàyò tí gbogbo ayé mọ̀mọ́ ni iṣẹ́ àwọn aráabí gbọ́kùnrin wọlé gbé jáde ṣe gbá ṣàwò. Allegedly mi ò mọ̀ mi ò bá ń bẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn èèyàn sọ nìyẹn. Wọ́n ní iṣẹ́ aṣẹ́wó àbí olóṣó wọ́n ní ni o bí mo ṣe gbọ́ nínú àwọn ìròyìn kan pé ló yàn láàyò. Ṣùgbọ́n ó wá jáde wọ́n ń pe ọmọbìnrin yẹn ní Yedabasi. Ó ní nǹkan tó ń fẹ́ lásìkò yìí òun fẹ́ ọkùnrin 100 láti bóun ní àjọṣepọ̀ kóun lè wọ inú Guinness Book of Record. Ìyẹn ni pé inú ìwé ìtàn ayébáyé nọ́mbà 1 ẹ jẹ́ á kọ́kọ́ wò ó. Tẹ́ ẹ bá worú ọmọbìnrin kí lẹ máa kọ́kọ́ rò bó ṣe sọ̀rọ̀ yẹn pé òun fẹ́ wọnú ìwé ìtàn ayébáyé lórí ìkíni. Ṣé sọ nǹkan tí ọmọbìnrin fẹ́ wọnú ìwé ìtàn fún ṣé nǹkan tó bójúmu ni? Ṣé n tó dára ni? Báwo ni ìgbésí ayé àwọn ọmọbìnrin wa míì ṣe máa rí tó bá ṣe tó bá mu jẹ? Ìyẹn ọmọbìnrin tí wọ́n pè ní Yedabasi àbí kí ló lóhùn jẹ́ ìní o. Tẹ́ bá rí fọ́tò ọmọbìnrin náà bẹ́ẹ̀ bá ń wò ẹ rí wípé ó yẹ kéèyàn béèrè lọ́wọ́ ara ẹ̀ wípé irú ọmọ wo nìyí. Wọ́n lọ́mọ táyé bí láyé ń pọ̀n. Kì í ṣe gbogbo ọmọ táyé bá bí ló yẹ káyé ó pọ̀n o. Káyé ò bá fẹ́ kí ẹ̀yìn wọn ó kán. Ọlọ́run ò ní jẹ́ ábíbíkúbi lọ́mọ. Lóòótọ́ freedom of speech wà. Oníkálukú ló láǹfààní láti sọ nǹkan tó bá wù. Ṣùgbọ́n nígbà tó kọ lẹ́tà sí àwọn Guinness Book of Records wọ́n ní Ọlọ́run má jẹ́ o àwọn kì í ṣerú ẹ̀. Ẹ ṣé o tẹ́ ẹ̀ fi yẹn ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Tẹ́ ẹ̀ encourage ọmọ kan kó wá bayé àwọn ọmọ míì jẹ́. Kò pẹ́ ní Yedabasi náà jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò bá kùn gbé sí àwọn Guinness Book of Record. Ó ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ òun ò jáwọ́ o òun máa ṣe fúnra òun. Ọkùnrin 100 máa bò ní àjọṣepọ̀ láàrin 24 hours ìyẹn ní ọjọ́ kan ṣoṣo tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí. Ṣé freedom of speech náà ni? Níbo lẹ rò pé ó yẹ kírú ọmọbìnrin yẹn wà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Ṣé kò tí ì yẹ lẹ́ni tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò? Lérò ọkàn mi tó bá jẹ́ pé ìjọba tí ò ṣe dáadáa ló bú tàbí agbófinró freedom of speech ò ní ṣiṣẹ́ o wọ́n ti gbé. Àwa rọ ìjọba àti àwọn agbófinró láti ṣe tó tọ́ àti tó yẹ. Torí wípé tó bá jẹ́ freedom of speech lẹ́fẹ́ sọ̀rọ̀ lé lórí kì í ṣe bí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ọ̀rọ̀ tó lè ba orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ ni kan sọ wípé orílẹ̀-èdè ni ẹ ti rí ọmọbìnrin kan tí ọkùnrin 100 bá ní àjọṣepọ̀ láàrin odidi ọjọ́ kan 24 hours. Ṣùgbọ́n tó dùn mọ́ mínú ni pé ọ̀pọ̀lọpọ̀ ọba la nílẹ̀ yìí o. A ní àwọn ọba kátikàti. A ní àwọn ọba onítànkítàn. A ní àwọn ọba onímùkúmu. A ní àwọn ọba tó jẹ́ wípé a lè pè wọ́n lọ́mọ àlè ṣùgbọ́n ọmọ àlè ni wọ́n. A ní àwọn ọba tí gbogbo èèyàn ti sọ lórúkọ wípé eléyìí kì í ṣọba ọmọ àlè ni. Aláwọn ọba tí wọ́n ń pè lẹ́rú Fúlàní.
aláwọn ọba tó jẹ́ wípé wọ́n ń sọ̀kò sínú ilé ni ìtẹ́ bá sọ lé nìkan ni wọ́n máa sọ lọ́la. Ọba kan wá dìde, ọba Èsílú tìlú Èsélú, ọba Akíntúndé Akínyẹmí láti agbègbè Ìwà nípínlẹ̀ Ògùn. Kábíyèsí o. Tá a bá nírú àwọn ọba yìí, mi sọ pé gbogbo èèyàn ló pé oníkálukú ló níbi tó kù sí o. Tán jáde lásìkò yìí, tá a sì tí ìgbórúkọ wọn níbi nǹkan burúkú rí pé ó yẹ kí wọ́n fi ọlọ́pàá mú arábìnrin torí pé ó fẹ́ ba ìran wa jẹ́ ni. Mo pàtẹ́wọ́ fún kábíyèsí, fọ́tò wọn lẹ́wọ̀n yìí. Kábíyèsí, ẹ pẹ́ bí mọ́pẹ́ tí pẹ́ o, ẹ pẹ́ lórí àpèrè bàbá ńlá yín o. Torí pé ẹ̀ sínú ọba kọ́ba, àìmọye ọba tó yẹ pé lásìkò yìí clubhouse ni wọ́n borí àpèrè jẹ́, wọ́n borí ìrun jẹ́. Ọba tó lọ clubhouse ṣọ́ba ni wọ́n á ní ayé ọ̀làjú la wà, kò lówó lọ́wọ́ ni tàbí kò lájú. Gbogbo respect àpọ́nlé tó yẹ kán ní wọn ò ní mọ́ o. Wọ́n fi ìwà wọn pàlú jẹ́, àwọn olóṣèlú ò ní àpọ́nlé kankan fún wọn mọ́. Kábíyèsí ìwà jáde ó ní ó yẹ kán mú arábìnrin, kò yẹ kó sọ̀rọ̀ yìí kó sọ gbé. Ṣẹ́yìn ò mọ̀ pé ọ̀rọ̀ burúkú ni ọmọbìnrin tá a sì ní àwọn ọ̀dọ́ obìnrin nínú ìlú lórílẹ̀‐èdè, kọ́mọbìnrin kan wá jáde, mi ì mọ ọjọ́ orí ẹ̀, bóyá ló ti pé 30, kó lóun fẹ́ kí ọkùnrin 100 bá òun ní àjọṣepọ̀ ní ọjọ́ kan ṣoṣo, òun fẹ́ wọ Guinness Book of Record lórílẹ̀‐èdè wa. Irú orúkọ wo ló fẹ́ sọ orílẹ̀‐èdè yẹn? Kò dẹ̀ tọ́ sẹ́ni tó yẹ ká fọlọ́pàá mú, àbí? Ṣó yẹ ká ṣẹ̀ṣẹ̀ béèrè, ṣó yẹ kí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ sọ wípé ó yẹ ká fọlọ́pàá mú? Ṣé kò yẹ kọ́lọ́pàá ò ti mú ká tó gbọ́? Ṣe rí oríṣiríṣi ọba ló wà o. Kábíyèsí lẹ́ẹ̀kan sí ọba Èsílú tìlú Èsélú, ọba Akíntúndé Akínyẹmí, gbogbo èèyàn tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ máa bá wa kí wọn. Ẹ máa bá wa kí wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba lọ́jọ́ ọkọ̀ olóṣó, ọkọ̀ aṣẹ́wó, oníranù, onísọkúsọ, aláyékáyé, aláyé bàjẹ́, onítànkítàn torí ogúnkógún. Ẹ lè bá mi sábẹ́ comment section. Ọba wo ló ń pàtàkì tàn wọ́n pọ̀? Àwọn ọba wo ló ń ba kóòtù òjìrè jẹ́? Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo kan wà láàrin wọn tàbí méjì tí wọ́n jẹ́ kí kóòtù òjìrè ó sinmi. Irú ọ̀rọ̀ tọ́mọbìnrin sọ ìwọ̀n ò rí bíi tí ò dáa. Ẹ̀yin òbí, ẹ ó tó àsìkò láti ké sí àwọn ọmọ yín, láti bá àwọn ọmọ yín sọ̀rọ̀, láti jẹ́ kán mọ nǹkan tó yẹ kí wọ́n máa tẹ̀lé lórí ẹ̀rọ ayélujára. Ṣé rí àwọn ọba kan ò lè sọ̀rọ̀ nítorí wípé àṣemáṣe tí wọ́n ti ṣe sọ́wọ́ àwọn olóṣó. Àìmọye fọ́tò wọn ní clubhouse. Mi ò fẹ́ dákọ̀ àwọn ọba méjì kan tó jẹ́ pé tẹ́ bá rí wọn níbi tí wọ́n ti ń jayé, kò sí ẹ̀kọ́ gidi kan lára wọn. Ọba ló yẹ kó níyì jù nílẹ̀ kóòtù òjìrè, ṣùgbọ́n àwọn ọba ilẹ̀ kóòtù òjìrè rádaràda ni wọ́n bá kiri. Mi ní gbogbo wọn o, lẹ́yìn àwọn ọba àgbà, ṣé àwọn ọba ọ̀dọ́ tó ń jẹ lásìkò yìí, bóyá ló tó 3 nínú wọn tó níláárí. Mo tún kí lẹ́ẹ̀kan sí ọba Akíntúndé Akínyẹmí Èsélú tìlú Èsélú. Ẹ bá wa kí wọn dáadáa o. Ẹ̀yin agbófinró ẹ má wòran o lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tètè ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe lórí ẹ̀. Ẹ má jẹ́ ó dìgbà tó bá ní àjọṣepọ̀ tó ń ṣe àwọn fíìmù ìbálòpọ̀ tó ń káwọn ọmọbìnrin wá sí i. A ní gbogbo ò tí ì rọrùn kó mọ̀ tó jẹ́ ó bàjẹ́. Ẹ má jẹ́ ó dìgbà yẹn o. Ọlọ́run á dúró tì yín o. Ṣé wàá gbọ́dọ̀ lórúkọ mi? Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ta lọba tí ń dàlúrú? Ta lọba tí ò yẹ ká pè lọ́ba? Ta lọba tó jẹ́ ìran Fúlàní ló ń ṣiṣẹ́ fún? Ọba wo ni ààyè gbà lẹ̀ kóòtù òjìrè tó hùwà ọmọ àlè? Ẹ bá ń forúkọ ẹ̀ sí comment section. Ẹ ṣe.